ò mà ní fojú sunkún ọmọ o, irú kílẹ̀ yìí Ọlọ́run. Èwo ni kó bí jíṣẹ́ jìyà lórí ọmọ kó wá dìgbà tó yẹ kọ́mọ náà sọjọ́, ọmọ wa fòsánlẹ̀ kó kú lójijì. Sẹ́yìn náà ti gbọ́ bí ògùn náà kan ṣoṣo tí Péjú Ògúnmọ́lá gbé dání ṣe bọ́ sódò lójijì. Inú ìbànújẹ́ ńlá tí kò ṣeé ṣàlàyé ni àgbà òṣèré ilẹ̀ wa Péjú Ògúnmọ́lá wà báyìí. Ọ̀pọ̀ èèyàn ni wọ́n sì ti ń bá a dárò tí wọ́n ń gbàdúrà fún pé kí Ọlọ́run tu obìnrin náà nínú. Látàrí bí ọmọ kan ṣoṣo tọ́lọ́run fi ta àgbà òṣèré yìí lọ́rẹ, Ọmọbọ́láńlé Olúwaníṣọlá Ayọ̀míkún Olúwaṣínà Ayọ̀mí ṣe fòsánlẹ̀ tó kú lójijì. Ohun tá a gbọ́ ni pé oko eré kan tiẹ̀ ní àgbà òṣèré tó jẹ́ ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́ta yìí wà nígbà tí wọ́n ránṣẹ́ sí pé ara ọmọ rẹ̀ ò yá lọ́jọ́ Ajé Monday ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2025, ṣùgbọ́n ìgbà tó máa sáré dìgbàdìgbà débẹ̀, ọmọ rẹ̀ olórin tó jọ bí ìmúmu yìí ti jẹ́ Ọlọ́run nípè. Ó tilẹ̀ jẹ́ pé a ò tí ì lè fìdí ohun tó sọ ìyá yìí di àgàn alẹ́ tó jẹ́ ọ̀dọ́mọkùnrin olórin yìí gbà lọ́wọ́ àwọn òbí rẹ̀ lọ́sàn gangan múlẹ̀. Ohun tó dájú ni pé ọ̀fọ̀ ńlá gbà lélẹ́yìí jẹ́, Ọlọ́run nìkan ló sì lè tu àwọn òbí rẹ̀ tó jẹ́ àwọn àgbà òṣèré ilẹ̀ wa Péjú Ògúnmọ́lá àti Sunday Ọmọbọ́láńlé táwọn èèyàn mọ̀ sí Papilúwẹ̀ lójú nínú àjálù burúkú yìí. Àwọn òṣèré àti gbogbo abiyamọ ló ti ń bá obìnrin yìí dárò tí wọ́n sì ń fi ẹ̀dùn ọkàn wọn hàn lórí ikú òjijì tó pa ọ̀dọ́mọkùnrin olórin yìí. Ọdún 2011 ní Ṣínà gẹ́gẹ́ bí wọ́n ti máa ń pè bẹ̀rẹ̀ sí ní kọrin tí ìyá rẹ̀ náà sì máa ń ṣe àtìlẹ́yìn fún, tún máa ń bá a gbé orin rẹ̀ jáde lórí ìkànnì ayélujára Instagram rẹ̀. Ó máa ní kí àwọn olólùfẹ́ òun lọ bá òun gbọ́ orin ọmọ òun. Àwo àkọ́kọ́ tí ọmọkùnrin tó dolóògbé yìí máa kọ́kọ́ gbé jáde ní èyí tó pe àkọlé rẹ̀ ní Fake Love. Lẹ́yìn èyí ló darapọ̀ mọ́ ìdíje orin kan ní bí ọdún díẹ̀ sẹ́yìn tó sì gbégbá orókè nínú ìdíje yìí. Eléyìí tó mú kí iléeṣẹ́ Fortune Flame Entertainment tọwọ́ bọ ìwé àdéhùn láti máa bá a gbé orin rẹ̀ jáde. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Olúwaṣínà Ayọ̀mí tó dolóògbé yìí ṣe ló ti ṣàlàyé bó ṣe di olórin àti ìdí tó fi yan orin kíkọ láàyò. Ó ní láti kékeré ni òun ti nífẹ̀ẹ́ sí orin kíkọ àti pé inú ìdílé olórin ni òun ti wá. Ní màmá òun kọrin, bàbá òun kọrin, bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n òun náà sì máa ń kọrin. Ohun tó tún túbọ̀ bani nínú jẹ́ lórí ọ̀rọ̀ yìí ni pé ọmọkùnrin ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa nínú orin kíkọ tó yàn láàyò ni, àti pé àìpẹ́ yìí ló parí àgùnbánirọ̀ lọ́dún kan yẹn NYSC service rẹ̀, tó túmọ̀ sí pé àsìkò tó yẹ kó kọjú sí iṣẹ́ orin rẹ̀ tí àwọn òbí tó jìṣẹ́ jìyà lórí rẹ̀ náà máa fẹ̀yìntì jẹun ọmọ ní ikú wájà àgbà lọ́wọ́ wọn. Ẹni tó bá mọ̀ Péjú Ògúnmọ́lá dáadáa ló máa mọ̀ pé bí ìbejì ni Ṣínà Ayọ̀ àti ìyá rẹ̀ jẹ́. Sì ṣe àsọdùn téèyàn bá ní ẹyin ojú ìyá rẹ̀ lọmọkùnrin yìí tí Oserebirin sì máa ń ṣàtìlẹ́yìn fún lójú méjèèjì nígbà tí wọn ò tiẹ̀ pé méjì lọ́wọ́ rẹ̀. Àgbà òṣèré yìí àti ọmọ rẹ̀ yìí ti jọ ṣe fídíò oríṣiríṣi tó sì máa ń gbé jáde sórí ìkànnì rẹ̀. Ọmọ yìí jẹ́ ojú kan ẹ̀pà ojú kan èrè fún ìyá rẹ̀, ṣùgbọ́n bàbá rẹ̀ ìyẹn Sunday Ọmọbọ́láńlé ní àwọn ọmọ mìíràn ṣáájú Ayọ̀míkún torí pé ìyàwó ẹlẹ́ẹ̀kejì ni Péjú Ògúnmọ́lá jẹ́ lọ́ọ̀dẹ̀ Papilúwẹ̀. Ó sì ń ṣe ìyá fún gbogbo àwọn ọmọ Papilúwẹ̀ nítorí pé ìyàwó àkọ́fẹ́ rẹ̀ ti kú. Ṣùgbọ́n ojú ọmọ pọ́n Péjú Ògúnmọ́lá nígbà tó wọlé Papilúwẹ̀ tó sì sáré sọ́tún sáré sósì kó tó di pé Ọlọ́run yọ̀ǹda ọmọ kan ṣoṣo tó pè ní Olúwaṣínà Ayọ̀mí tó fòsánlẹ̀ tó kú lójijì yìí. Lẹ́yìn ló fà á tí àwọn èèyàn sì ń kọ ha tí wọ́n ń bara jẹ́ lórí ọ̀rọ̀ ikú ọmọkùnrin olórin yìí. Gbogbo abiyamọ ń kígbe pé ọgbẹ́ ọkàn ńlá leléyìí o, ta ló wá máa rẹ àgbà òṣèré yìí lẹ́kún báyìí, àti pé Ọlọ́run nìkan ló lè tù nínú, òun ló sì lè wọ ọgbẹ́ ọkàn tó lágbára yìí sàn. Ọ̀pọ̀ àwọn òṣèré ilẹ̀ wa ló ti ń bá àgbà òṣèré yìí kẹ́dùn tí wọ́n ń bá a dárò àdánù ńlá tó kọjá àkàwé yìí. Ara àwọn tó ti ṣe eléyìí ni Ọdúnladé Adékọ́lá tó ní àdánù ńlá rèé o, Ọlọ́run á tù yín nínú mà, àti gbogbo mọ̀lẹ́bí náà. Eléyìí pọ̀ o. Fẹ́mi Adébáyọ̀ ní ayé yìí ti kọ ìlà eré burúkú tó tóbi ju orí ìtàgé lọ. Lónìí à ń ṣọ̀fọ̀ pẹ̀lú àwọn àgbààgbà òṣèré wa, àgbà òṣèré tí ọkàn rẹ̀ gbé ẹrù tó wúwo tí kò yẹ kí abiyamọ kankan gbé. Èrò àti àdúrà mi wà pẹ̀lú yín kí Ọlọ́run tẹ́ sáfẹ́fẹ́ ire. Ìwà Adémọ́lá ní ìbànújẹ́ ńlá leléyìí, ìròyìn ìbànújẹ́ gidigidi sì ni pẹ̀lú. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ kò jáde, mi ò tiẹ̀ mọ̀ bóyá èyí tí mò ń ṣe yìí tọ̀nà tàbí kò tọ̀nà. Mo kàn wò ó pé kí n ṣàṣe nǹkan kan ni. Ẹnìkan ṣoṣo tó lè tù yín nínú ni Ọlọ́run. Mo gbàdúrà pé kí Ọlọ́run kó wà pẹ̀lú yín àǹtí. Ẹrù yìí tóbi jù láti gbé, ó ti tóbi jù láti gbà sára. Wùmí Toríọlá kọ ní tiẹ̀ pé àbẹ́là yìí ti nípọn jù láti tan ìmọ́lẹ̀. Olúwa ẹ jọ̀wọ́ ẹ tù wọ́n nínú. Eléyìí fani lọ́kàn ya o. Ọlọ́run. Bíọ́lá Adébáyọ̀ ní àdánù ńlá leléyìí. Ó bani lọ́kàn jẹ́ ó sì lágbára gidigidi. Kí Ọlọ́run tu Péjú Ògúnmọ́lá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pàdánù ọmọ wọn nínú. Kí Ọlọ́run wà pẹ̀lú gbogbo ìdílé àti àwọn olólùfẹ́ wọn lásìkò tó lágbára yìí. Ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń bá Oserebirin ìdárò tí wọ́n sì ń gbàdúrà fún pé kí Ọlọ́run tù nínú. Ká má parọ́, ọ̀rọ̀ tó lágbára gidigidi lọ̀rọ̀ yìí, bẹ́ẹ̀ lẹrù tó wúwo láti gbé ni. Ṣùgbọ́n kí la lè sọ sí ọba alápàdúpẹ́ ju pé ká rawọ́ ẹ̀bẹ̀ sí i kó bá wa tu àgbà òṣèré yìí nínú. Ọkọ
ọkọ mi kọ́ ló ní kí n má ṣeré tíátà mọ́ o. Àwọn alágbàtà fíìmù àti àwọn ọ̀gá Lagbo òṣèré ló dẹ́yẹ sí mi nítorí pé mo kọ̀ láti bá wọn ní ìbálòpọ̀. Moji Afolayan tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lórí ìdí tí kò fi hàn nínú fíìmù mọ́. Gbajúmọ̀ òṣèré ilẹ̀ wa ni Moji Afolayan Ọláyíwọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Moji Afolayan ti sọ̀rọ̀ lórí ìdí tí kì í fi sábà kópa nínú eré mọ́. Moji Afolayan ṣe àwọn àlàyé yìí nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tó ṣe lórí ètò Oyinmomo TV tí Kazeem Adéròunmú ṣe atọ́kùn rẹ̀. Òṣèrébìnrin ṣàlàyé pé kì í ṣe ọkọ òun ló ní kí òun má kópa nínú eré mọ́ o, bí kò ṣe pé òun kọ̀ láti hu àwọn ìwà tí kò tọ́ kan. Bí ẹ ò bá gbàgbé pé láti bí ọdún díẹ̀ sẹ́yìn ni Moji Afolayan kò ti kópa nínú àwọn eré mọ́ kó tó wá di pé ó kópa nínú Aníkúlápó tí Kúnlé Afọláyan ṣe. Kàyéfì ńlá sì ni eléyìí jẹ́ fún ọ̀pọ̀ èèyàn tí wọ́n sì ti ń béèrè pé kí ni ìdí tí arẹwà òṣèrébìnrin ò fi hàn lójú àwòrán mọ́. Moji ṣàlàyé níbi ìfọ̀rọ̀wérọ̀ yìí pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́yẹ sí òun lágbo òṣèré nítorí pé òun kọ̀ láti ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn nǹkan lágbo eré tíátà. Moji Afolayan tó jẹ́ ìyàwó àgbà òṣèré ilẹ̀ wa Razak Ọláyíwọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òjò Pagogo sọ pé pẹ̀lú bí ọkọ òun ṣe jẹ́ onítíátà wọ́n sì máa ń fi ìbálòpọ̀ lọ òun láì bìkítà ipò rẹ̀. Bẹ́ẹ̀ ló tẹ̀síwájú pé ọ̀pọ̀ àwọn alágbàtà fíìmù ló máa ń béèrè ìbálòpọ̀ lọ́wọ́ àwọn obìnrin kí wọ́n lè máa lò wọ́n nínú eré àti pé kí wọ́n lè bá a sọ wọ́n di olókìkí. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bí òun ṣe kó ara òun ní ìjánu nígbà náà nítorí pé òun ń jẹ èrè rẹ̀ báyìí. Ó ní ọ̀pọ̀ obìnrin ló jì sí ọ̀fìn nígbà náà nítorí èròǹgbà láti di ìlúmọ̀ọ́ká tó sì jẹ́ pé gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé nígbà náà ló padà wá ń dùn wọ́n báyìí. Nígbà tó ń sọ̀rọ̀ Moji ní wọ́n ń gbé wọn nígbà náà tí wọ́n sì ń fi ojú wọn hàn nínú àwọn àwòrán eré àmọ́ níṣe ni wọ́n ń ka gbogbo àwọn tí wọ́n ti bá sùn fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe bẹ̀rẹ̀ eré tíátà Moji Afolayan ṣàlàyé pé ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ iṣẹ́ tíátà kì í ṣiṣẹ́ tó wu òun lọ́kàn rárá tó sì jẹ́ pé iṣẹ́ akọ̀ròyìn àti akàròyìn ló wu òun. Ó ní kódà bàbá òun mọ̀ pé iṣẹ́ náà kò wu òun rárá àmọ́ ohun tí Ọlọ́run bá ti kọ mọ́ èèyàn dandan ni kó wá sí ìmúṣẹ. Ó fi kún un pé tipátipá ni bàbá òun fi tì òun bọnú eré sinimá kó tó wá di pé òun wá bẹ̀rẹ̀ sí ní nífẹ̀ẹ́ eré sinimá ṣíṣe. Moji ní 1985 ni òun kọ́kọ́ kópa nínú eré sinimá èyí tí bàbá òun ṣe tí wọ́n sì gbé lọ sí sinimá nígbà náà àti pé ọ̀dọ̀ bàbá òun ni òun ti kọ́ kópa nínú eré ṣíṣe. Àgbà òṣèré yìí ní lẹ́yìn ìgbà náà ni òun wá kópa nínú àwọn eré tí wọ́n tà fún àwọn alágbàtà eré. Nígbà tí àgbà òṣèré yìí ń sọ̀rọ̀ ó ní lẹ́yìn ìgbà náà ni mo bá Jídé Kòsọ́kọ́ ṣiṣẹ́ ní 1999 mo bá Fàlíwérè pèsè ìgbésẹ̀ láti ibẹ̀ lọ ni Ọlọ́run ti bẹ̀rẹ̀ sí ní gbé mi sókè. Nígbà tí àgbà òṣèré yìí sọ̀rọ̀ lórí ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Òjò Pagogo tó jẹ́ àgbà òṣèré Moji Afolayan sọ pé oko eré sinimá ni òun àti ọkọ òun ti pàdé bó tilẹ̀ jẹ́ pé òun kò lérò láti fẹ́ òṣèré tẹ́lẹ̀. Ó ṣàlàyé pé ọ̀pọ̀ ogun ló dìde sáwọn níbẹ̀rẹ̀ nítorí ẹ̀sìn àwọn tó yàtọ̀ àmọ́ tí àwọn fi sùúrù àti ìfaradà tó ìdílé àwọn. Ó ní ó máa ń ba òun lọ́kàn jẹ́ nígbà tí òun bá wo bí àwọn ìgbéyàwó ṣe ń túká lóde òní tó sì gba àwọn lọ́kọláya lámọ̀ràn láti máa ní ìfaradà ìfẹ́ àti àmúmọ́ra láti tò ìdílé wọn. Ó fi kún un pé ìgbéyàwó kì í ṣe ohun tó rọrùn ní tòótọ́ nítorí pé ó gba ẹ̀kọ́ ó sì gba èrò. A bí Moji Afolayan ní ọjọ́ 5 oṣù kejì ọdún 1968 sínú ìdílé Adéyẹmí Afolayan tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Adelove. Arẹwà òṣèrébìnrin ni àkọ́bí bàbá rẹ̀ tó sì gbajúmọ̀ fún ẹwà rẹ̀ lágbo òṣèré sinimá. Ọmọ bíbí ìlú Àgbámú ní ìpínlẹ̀ Kwara ni Moji àmọ́ ìpínlẹ̀ Èkó ló gbé dàgbà. Moji lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Coker Primary School ní ìpínlẹ̀ Èkó tó sì tẹ̀síwájú lọ sí ilé ẹ̀kọ́ girama Èsẹ́ Ìlúdùn Anglican Grammar School. Lẹ́yìn náà ló lọ sí ilé ẹ̀kọ́ olùkọ́ni ti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Moji Afolayan bẹ̀rẹ̀ eré sinimá ní 1985 tó sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ó jẹ́ ẹ̀gbọ́n fún Kúnlé Afolayan, Àrẹ̀mọ Afolayan, Gabriel Afolayan àti gbogbo àwọn ọmọ Adelove tó kù. Ó ṣe ìgbéyàwó pẹ̀lú akẹgbẹ́ rẹ̀ míì Razak Ọláyíwọlá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òjò Pagogo tí Ọlọ́run sì ta ìgbéyàwó náà lọ́rẹ pẹ̀lú ọmọ alálùbáríkà 3.